Mo tún kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé ẹ tún káàbọ̀ sí gbàgede èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò. Níbi ni a ti ń kọ́ ara wa bí a ti ń sọ èdè Yorùbá, bí a ti ń kọ́ àti bí a ṣe lè kà á. Lénìí, ohun tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí ni gbólóhùn Yorùbá, that is sentence in Yorùbá language. Gbólóhùn. A máa wò pé ṣèbọ́rọ̀ tá à ń sọ lẹ́nu tá à ń kọ sílẹ̀, òun náà ni gbólóhùn. Ó jù bẹ́ẹ̀ lọ. So ohun tí a fẹ́ ṣe lénìí ni gbólóhùn. Lẹ́yìn ètò ìkọ́ni tèmi, ohun tí ó jẹ́ àfojúsùn wa ni pé gbogbo wa ni a ó lè sọ ohun tí gbólóhùn tó túmọ̀ sí, that is the meaning of a sentence. Oríṣi ọ̀nà tí a lè pín àwọn gbólóhùn sí, ìhun gbólóhùn àti ṣíṣẹ̀dá gbólóhùn, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni yóò jẹ́ àfojúsùn ẹ̀kọ́ yìí. Ní báyìí, kí ni a lè pè ní gbólóhùn? That is, what is sentence? Gbólóhùn. Tó, a lè sọ pé gbólóhùn jẹ́ àkójọpọ̀ ọ̀rọ̀ ọgbọ́n. Ọ̀rọ̀ ọgbọ́n, tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ ọgbọ́n, ìyẹn túmọ̀ sí ohun tí ó ní ìtumọ̀. Àkójọpọ̀ ọ̀rọ̀ ọgbọ́n tí ó ní ìtumọ̀ kíkún. Ìtumọ̀ tí a dẹ̀ ń sọ yìí ó gbọ́dọ̀ jẹ́ ìtumọ̀ tí ó lè yé ènìyàn. That is, the person you are directing your sentence to should be able to understand what you are saying. Ṣẹ̀mọ̀ tí mo bá kàn sọ wípé tí a bá rí Haúsá àbí ẹni tí kìí ṣe ọmọ Yorùbá tó bá sọ̀rọ̀ sí wa tí ó ń sọ tí kò bá yé wa, a ó kàn máa wò ní pé kí ni ẹni yìí ń sọ. That is, the understanding is not there. Ṣùgbọ́n ohun tí a mọ̀ sí gbólóhùn gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n tó mú ọgbọ́n dání, that is a reasonable words. Ó dẹ̀ tún gbọ́dọ̀ jẹ́ èyí tí ìtumọ̀ rẹ̀ tí ó kún, tí ó sì lè yé ẹlòmíràn. Àwọn náà tí ẹ̀ tún tẹ̀síwájú pé gbólóhùn gbọ́dọ̀ tẹ̀lé àwọn òfin tó rọ̀ mọ́ grammar. A tún lè sọ wípé gbólóhùn jẹ́ àkójọpọ̀ ọ̀rọ̀ orúkọ àti ọ̀rọ̀ ìṣe. Àwọn ọmọ ìwọ̀nyí méjèèjì, ọ̀rọ̀ orúkọ, that is noun, ọ̀rọ̀ ìṣe, that is verb, wọ́n gbọ́dọ̀ wà nínú gbólóhùn. Lọ́pọ̀ ìgbà àwọn méjì ló sábà máa ń wà nínú gbólóhùn. Bákan náà, ọ̀rọ̀ arọ́pò orúkọ, pronoun, òun náà lè dúró ní ipò ọ̀rọ̀ orúkọ. Bí àpẹẹrẹ, tí mo bá sọ pé Olú ń sùn, that is, Olú is sleeping. Gbólóhùn ni, torí pé ó jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n, ó dẹ̀ ní ìtumọ̀ sí àwọn tó gbọ́, pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọ Yorùbá. Bá sọ pé Adé wá, Adé came, ó ní ìtumọ̀. Ọ̀rọ̀ orúkọ ni Olú. Sùn, ó jẹ́ ọ̀rọ̀ ìṣe. Tí mo bá fẹ́ fi ọ̀rọ̀ arọ́pò orúkọ rọ́pò Olú, sọ pé ó ń sùn, that is, he is sleeping, ṣùgbọ́n kò ń ṣe ohun tí à ń yẹ̀wò ní. So a lè sọ pé gbólóhùn jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n tí ó ní ìtumọ̀ kíkún. Ìtumọ̀ yìí ó dẹ̀ gbọ́dọ̀ yé ẹni tó ń gbọ́ sí etí. Ní báyìí, oríṣi gbólóhùn mélòó ni a ní? That is, types of sentence. Ọ̀nà mẹ́ta ni a pín gbólóhùn sí. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni gbólóhùn àlàyé, is a declarative sentence. Gbólóhùn ìbéèrè, interrogative sentence. Gbólóhùn àṣẹ, imperative sentence. A máa mú àwọn wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́ ni gbólóhùn àlàyé. Sọ pé eléyìí ni a fi máa ń ṣe àlàyé ọ̀rọ̀, èrò ọkàn wa. Báwo la ṣe fẹ́ sọ ọ́? Báwo la ṣe fẹ́ káwọn èèyàn mọ̀ pé tí mò ń rò lélẹ̀, ebi ń pa mí, mo fẹ́ sùn, Adé ni ó wá. Gbogbo àwọn wọ̀nyí ó jẹ́ gbólóhùn àlàyé. Àwọn ọ̀rọ̀ yìí la máa ń lò lójoojúmọ́. They are daily communication. Àmì ìdánudúró ló dẹ̀ máa ń parí wọn. Gbólóhùn tí ẹ bá ti rí tí àmì ìdánudúró, that is full stop, tó parí, ó ń ṣe àfihàn pé gbólóhùn àlàyé ni. A dẹ̀ ní àwọn àpẹẹrẹ bíi mélòó kan pé mo ní ojú, I have eyes. Akin ń jẹ ẹ̀wà, Akin is eating beans. Àlàó ti sùn, Àlàó has slept. Tí ẹ bá rí àmì tó ń toló tó dúdú yìí, àmì full stop, àmì ìdánudúró, ò ní ó dúró fún. Àpẹẹrẹ gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ni gbólóhùn ìbéèrè. Ẹ má gbàgbé pé gbólóhùn àlàyé ni mo ṣàlàyé ṣáájú. Eléyìí ni gbólóhùn ìbéèrè. Eléyìí ni a fi máa ń béèrè ìbéèrè, interrogative sentence. A máa ń béèrè ìbéèrè lóríṣiríṣi. Àwọn atọ́kùn ọ̀rọ̀ bíi kíni, what, tani, who, where, níbo, báwo, how, nígbà wo, when, èwo, which, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń ṣe atọ́kùn fún gbólóhùn ìbéèrè, interrogative sentence. We use it to ask questions.
àwọn tí ó bá yé wa tí a fẹ́ béèrè, so gbogbo àwọn tá a máa ń lò wọ́n, tá a máa ń fi béèrè àwọn ọ̀rọ̀ òní àsọ yìí. Bí àpẹẹrẹ, kí ni orúkọ rẹ? What is your name? Ta ni ìyẹn? Who is that? Where is my book? Níbo ni ìwé mi wà? Àwọn ìwọ̀nyí ó jẹ́ gbólóhùn ìbéèrè. Àdẹ̀rí àmì tó ń ṣe àmì ìbéèrè. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni gbólóhùn àṣẹ, imperative sentence. Wọ́n bá ní wọ́n pa àṣẹ fún ènìyàn, that is, they command someone to do something. Àmì àṣẹ náà dẹ̀ ni ó máa ń gbẹ̀yìn ilé. Dídé, stand. Wá níbí, come here. Dákẹ́, quiet. Àmì àṣẹ òní ó máa ń gbẹ̀yìn ilé. Tí a bá wò dáadáa rí pé ohun tí a ṣiṣẹ́ lé lórí lónìí, ó ti sọ̀rọ̀ nípa ohun tí gbólóhùn jẹ́. Gbólóhùn jẹ́ àkójọpọ̀ ọ̀rọ̀ ọgbọ́n tí ó ní ìtumọ̀ fún ẹni tó sọ àti ẹni tí ó gbọ́. Ọ̀nà mẹ́ta dẹ̀ ni a pín sí. A ní gbólóhùn àlàyé, a ní gbólóhùn ìbéèrè, bẹ́ẹ̀ ni a ní gbólóhùn àṣẹ. Àmì ìdánidúró ló máa ń parí gbólóhùn àlàyé. Àmì ìbéèrè ló ń parí gbólóhùn ìbéèrè, nígbà tí àmì ìyanu máa ń parí gbólóhùn àṣẹ. Ìbéèrè wá wà tí mo fẹ́ kí ẹ dáhùn láti fi hàn pé ohun tí a ṣe ó yé yín. Àkọ́kọ́ ni, kí ni gbólóhùn? Ọ̀nà mélòó ni gbólóhùn Yorùbá pín sí gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe? Kí a dẹ̀ ṣe àpẹẹrẹ méjì méjì fún gbólóhùn kọ̀ọ̀kan. Ìdánilẹ́kọ̀ọ́ yìí sì tún tẹ̀síwájú torí pé a ò tí ì mẹ́nu bà ìhun gbólóhùn. Àwọn bíi gbólóhùn abọ́dé, gbólóhùn alákànpọ̀, gbólóhùn oníbọ̀. A máa sọ èyí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ń bọ̀. Bákan náà, bí a ṣe lè ṣẹ̀dá gbólóhùn, àwọn olùwà, ipò ọ̀rọ̀ ìṣe, ipò ààbọ̀. Bákan náà la ó tún mẹ́nu bà gbólóhùn àfànàmánà, that is past tense, future tense, gbólóhùn ọjọ́ iwájú, gbólóhùn ti ìsinsìnyí, that is present tense. Gbogbo àwọn wọ̀nyí náà la ó máa yànnàná bí ìdánilẹ́kọ̀ọ́ yìí bí ó ti ń tẹ̀síwájú. Ẹ má gbàgbé pé ohun tí a ṣiṣẹ́ lé lórí lónìí ni gbólóhùn Yorùbá, ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ó pín sí pẹ̀lú àlàyé àti àpẹẹrẹ wọn. Tí ó bá tún di ọjọ́ mìíràn, a ó máa tẹ̀síwájú. Ẹ ṣé o pé ẹ̀ ń gbádùn èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò. Ire o.